ọdọọdún là ń rórógbó gbogbo ọdọọdún là ń ráwùsá. ọlọ́run mà sọ wá dẹni àná bó ṣe wù kó pọ̀ tó ká máa máa ní. ọlọ́run ló wù ló sómi dáfẹ́fẹ́ àṣẹ olúwa ló ń fìdè sánmà. àṣẹ olúwa mi ló mẹ́dà dúró. ọlọ́run tó ní wá wá fún wa wí sáàtì àtòlọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀ máa jẹ́ ká sì wí káyé má sì wá gbọ́. ọlọ́run tó ní wá aṣáàdìẹ ilé ayé kún fún dàrúdàpọ̀. ọlọ́run kò là wá kó tún làjọ wá. ọmọ akéwògbẹ̀rú ayé fẹ́ gbọ́ yín ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. ọlọ́run kò bùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bàbá tí ó fẹ́ lọ kú nítorí àdánwò. Ìyá tó ń ṣépè fọ́kọ nítorí zamani. Ẹ jẹ́ á ṣe sùúrù ó ń bọ̀ wá dára. Ọlọ́run tó ní dídùn òsùn ló ní kíkan. Ìgbésí ayé ẹ̀dá lọ́wọ́ rẹ̀ ló wà. Rọ́bànà Rọ́bàdì ọ̀la. Rọ́bànà Rọ́bàdì ọ̀la. Má ṣe jà wáyé gbà padà o, má mà jẹ́ òpẹ́ jù. Wáyé gbà padà o, má mà jẹ́ òpẹ́ jù. Wáyé gbà padà o, má mà jẹ́ òpẹ́ jù. Rọ́bànà Rọ́bàdì ọ̀la. Rọ́bànà Rọ́bàdì ọ̀la. Wáyé gbà padà o, má ṣe jẹ́ òpẹ́ jù. ọ̀rọ̀ ló ń sọ fún wa nínú Al-Quran. Quran chapter 9 verse 129. Ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Awalam yarau annahum yuftanun. awalam yarawna annahum yuftanun. في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. Ọlọ́run ní torí yín bá pé ẹ wá gbọ́ òdodo ọ̀rọ̀ ó ti wà nínú àdéhùn láàrin ènìyàn sóhun Ọlọ́run. Awalam yarau, can't you see? Awalam yarau náà, can't you notice? Ẹ mọ̀ ní ẹ fura ní pé gbogbo ẹ̀dá tó wáyé at least a máa dán wọn wò lẹ́ẹ̀mejì láàrin ọdún kan. ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì a máa dán yín wò ó kéré tán yányán láàrin ọdún kan. Kò sí ẹni tí ò ní rí ìdánwò ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì. Ó lè jẹ́ ìpayà tọ́lọ́mbá láàmú dán yín wò kí lọ́lọ́run fi máa dán ẹ̀dá wò ó ti kà síbi walanabluwannakum bishay'in minal khawf. Ó lè jẹ́ ìpayà bó ṣe kan tàbí ẹ̀ẹ̀mejì láàrin ọdún kan. Ọlọ́run ló wọ́n máa dẹ́ sí yàn wàlíjọ́n. Ọlọ́run lè dẹ ibi sí yàn ó kéré yányán ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì. Ọlọ́run léyìn ọmọ tó wànàkìsí mínàlì amúwàl shortage lórí business ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lọ́dún ẹ̀dá ọmọ rí tẹ̀síwájú. wàsàmárà. wàlẹ̀ anfus ikú òjijì tẹ̀dá ò expect. Ẹ̀dá ní ìtòpé lágbájá lọ́yọ̀ ọkọ lọ tàmàdò lọ́yọ̀ tẹ̀lé kò sí ntọ́kan lọ́hùn bẹ́ẹ̀. Ọlọ́run nílẹ̀ kan tàbí ẹ̀ẹ̀mejì lọ́dún yóò máa kan ẹlòmíì nínú ayé. Tẹ̀síwájú. àṣírí sọ́ọ̀bìrì. Ọlọ́run láwọn tí wọ́n bá lè ṣe sùúrù nígbà tá a gbé àdánwò dé ẹ bá mi fún wọn ní ròdùnú pé tí wọ́n lórí ire tí máa tẹ̀lé ìbànújẹ́. Innama al-usri yusra wàfà innama al-usri yusra. Lẹ́yìn ìnira ìrọ̀rùn ní bọ̀. Lẹ́yìn ìrọ̀rùn ìnira lè dé àmọ́ n tó ṣùọ̀ ni pé lẹ́yìn ìnira
ìrọ̀rùn ní ń bọ̀. Gbogbo ẹni tí bá ń bẹ lọ́hùn lórí àdánwò tí ń bá ọjà mọ̀ ṣe já kàn kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Bọ́lọ́hún bá fàmì wò kẹ́dá kó ṣe sùúrù. Kó kún fún gbìyànjú pẹ̀lú àdúrà. Láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kò jẹ́ wẹ́rú ẹ̀ bẹ́ẹ̀ lọ títí. Afáàní tẹ̀jírí l'umuru àlá wà fún kílí kọ̀dọ̀ ìwà fi. Tọ́yìlì àwa àdìsí máa bòbò wà máa kí La ilaha illallah. Tọ́yìlì àwa àdìsí máa bòbò wà máa kérò. Farúbà máa sani máa bí tu àdìrú. Farúbà máa sára ní máa bí tu àrèjò. Farúbà máa sani máa bí tu àrèjò. Farúbà máa sani máa bí tu àrèjò. Afáàní tẹ̀jírí l'umuru. Tẹ̀jírí l'umuru àlá wà fún kíní kọ́dọ̀ ìwà fi. Gbogbo bá ṣe ìrìn ayé láyé gbogbo ìgbésẹ̀ tẹ́dà ó gbé gbogbo kútùwà rẹ̀ àti rìkọ́ọ̀dù ẹ̀ sórí CD. Aláwọ̀ fún kíní. Orí smart confused. A rìkọ́ọ̀dù ẹ̀ sórí CD kádàrá. Ntọ́kàn lọ́lọ́run play fún ọ. Tọ́ ọ bá play CD kádàrá. Ntọ́ wà ní minute 4 tí ọ bá play débẹ̀ kò ní débẹ̀. Ètò wà ní minute 10 ó dìgbà tó bá débẹ̀. Nta lórí nínú oríire àti kejì. Bí ó bá pọ́dún mẹ́wàá kò ní dé. Bí ó bá pógún ọdún omi ò ní dé. Bí ó bá pọ́gbọ̀n ọdún omi ò ní dé. Ó ní bá ṣe program ẹ̀. Ó ní time. Ó ní seconds. Ó ní ibi tí ó kà ẹ́ mọ́. Ó láwọn tí wọ́n kọ́ ọ̀sẹ̀ ẹ̀. Ó ní ibi tí ó faragbà. Ó ti wà nínú àkọọ́lẹ̀. Aláwọ̀ fún kíní kọ́dọ̀ ìwà fi. Ilé àwa àdìsí máa. Búbú wà mẹ́kìrú. Tọ́yìlì àwa àdìsí máa. Búbú wà mẹ́kìrú. Nínú síìtì kádàrá tí wọ́n kájọ yẹn ìdùnnú ń bẹ ń bẹ ìbànújẹ́ ń bẹ nínú ẹ̀. Farúbà máa sára ní. Máa bí tu àdìrú. Ó pọ̀ nù nǹkan tí mo ń bẹ̀rù pé ọlọ́mọ máa jẹ́lẹ̀ ó máa o ìtìjú dé o ilẹ̀ mọ́ oríire ló sì bá dé. Farúbà máa sàní máa bí tu àríjó. Farúbà máa sàní máa bí tu àríjó. Ó wá pọ̀ nínú nǹkan tẹ̀dáràn kan pé yes àárọ̀ la ohun àgbà odò òun ló kan ẹgbẹ́ kínní yìí wà ilé ọjọ́ nílé mọ́ kọjá pé bànújẹ́ ní ọjà sí. Ètò Ọlọ́run ni máa kínní kan dájú èyíkéyìí àdánwò tó bá kẹnu ayé calm down. Ìwọ kọ́ là àkọ́kọ́ ẹni tọ́lọ̀ wọn dánwò. Lọ gbé àwọn ìgbésẹ̀ tó fi àkọ́kọ́ ohun tó lè ṣe ni pé kọ́kọ́ sọ àdánwò yẹn di fúfúyẹ́ fúnra ẹ̀. Bá àdánwò bànújẹ́ bá pọ̀ lára èèyàn ń gbà mí ní tó bá pọ̀ jù nínú àdánwò ẹ̀dá máa fi rẹ́rìn. Fi rẹ́rìn àdánwò dànù kó nu ayé ń wo pọ̀ sunkún ìwọ rẹ́rìn pé ìbànújẹ́ yẹn kọ́kọ́ gbé fúyẹ́ ìkejì wa ní Ọlọ́run máa bẹ Ọlọ́run ìwọ ló gbélé ìdé bá mú lọ mọ̀jẹ̀lẹ̀ yóò gbẹ̀mí mi kò sí tí ó lè ṣẹlẹ̀. Ìkẹta wá ronú ọ̀tá ló ti nírú àdánwò yẹn rí tó jọ́ lólùfẹ́ tó lè fọ̀rọ̀ lọ tí ó fi experience tiẹ̀ yóò bẹ sọ gbogbo ń tó ṣẹlẹ̀ sí ẹ̀yẹn yóò bẹ sọ di fúfúyẹ́ yóò jẹ́ ọmọ bí ṣe rí lára yóò jẹ́ ọmọ ìgbésẹ̀ tó yẹ kó gbé kó má sí mistake. Ìkẹrin lára ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé accept reality. Àdánwò tí wọ́n lóde tó ọgbà fọlọ́n gbà pé nǹkan yẹn ti dé. Má ṣe bí ẹrú Ọlọ́run kan tí mọ́tò èèyàn kan tó l'accident tó bọ́ sínú omi. Wọn ò rí òkú wọ́n wọ́ mọ́tò jáde. Ó wá ń tojú bọlé àwọn wá ń sọ fún pé ìyá ẹ̀ là ń wò yìí ń bẹ wájú Iyemọja ń tọ́jú ẹ̀ ní. Iyemọja ń tọ́jú ẹ̀ ní yóò fi ilẹ̀ ẹ̀rí láàyè nígbà tó náwó tó dọdún karùn-ún lórí ẹ̀ tó pé. Lọ accept reality tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nù. Bóríire náà bá dẹ̀ ṣẹlẹ̀ accept reality.
lára nǹkan tó tún gbọ́dọ̀ ṣe òun ni pé wàá tún máa wá àwọn èèyàn tí wọ́n máa bọ́ ọbẹ̀ lọ́hùn tó bá sáré títí bàdánwò yóò bá gbà tá a bá ń sáré kójú ọmọ tì ní ká máa sá bí tìjú bá lóńdé máa sáré ká máa kú bí kú náà bá sí lóńdé ìwọ kọ́ lákọ́kọ́ ẹni tí ó kù àwọn tí ń bẹ láyé náà ò ní gbáyé rá gbogbo ẹni tí ń bẹ láyé ní ọlọ́ wọ́n fi bànújẹ́ hàn rẹ̀ lé mọ́ oògùn hypertension owó kékeré mà kọ́ ni wọ́n ń ta kò sí bó ṣe máa lo oògùn hypertension tí ó tún ní dá nǹkan mìíràn sí ọ lára mọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀dùn ní stroke nítorí àdánwò ayé yìí ìnira gidi mà ní stroke ìtúnyàn dání owó tí a ń lò fún oògùn stroke yìí ṣe kékeré mọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀dùn ní depression káyọ̀ ọmọ sọ pé o ti wọ wèrè láìsí ní wèrè o gbọ́dọ̀ sọ́ra dáadáa bọ́lọ̀ ń bá fàdánwò kẹ̀dá tí ò bá tètè gbà ètò tóbi jùlọ ní tó ń béèrè. Look for the radiant part of the affliction. Gbogbo àdánwò ló ní oríire tí mú bọ̀. Quran ní inna ma alẹ́ ń sèrè yóò sọ̀ra. A máa ń si àyà yẹn tú ọ̀pọ̀ máa ń si ìtúni. Má àlọ́lọ́hún wò, má alẹ́ ń sèrè. Kò sí ìrọ̀rùn tí ń bọ̀ tí ò ní mú ìnira kan dání. Kò sí ìnira tí ń bọ̀ tí ò ní ní ìrọ̀rùn tí ó mú dání. Gbogbo nítorí ọ̀sẹ̀ ilẹ̀ láyé oríire kan sápamọ́ sínú àdánwò. Ability láti lè rí oríire yẹn ìní ń da ẹ̀dá láàmú. Ọ̀nà kan ò ní dí kọ́nà kan ó tó dí Ọlọ́run ti ṣì mí. Ability láti lójú inú rí ní sùúrù ẹ̀dá. Ìgbà tá ń bẹ nínú oyún à ń jẹun through umbilical cord. Ìwọ́ là á fi ń jẹun nínú àwọn ìyá wa ìdodo wa ní ìwọ̀nba oúnjẹ ń gbà wọ ara ọmọ tí ń bẹ nínú ìyá. Àmọ́ níjọ́ tọ́mọ wáyé tí a kí ìyá kú oríire bọ́mọ ṣe ń jáde báyìí ọ̀lànà ha kọ̀ lánàá yẹn rí láyé ìgbà àkọ́kọ́ nù atẹ́gùn rọ̀ sí lọ́fun gbogbo ìfun rẹ̀ atẹ́gùn tú rẹ̀ lọ sísàlẹ̀ atẹ́gùn tú rẹ̀ tán ìwọ wọ́n gé ọ̀nà àti fi ìdodo jẹun ó dí ọ̀nà àti fẹnu jẹun ó ṣí ó mú ọyàn dé lẹ́fù kan nú ayé Ọlọ́run rí i pé ó ti ní ìdí kó máa jẹ nǹkan díẹ̀díẹ̀ arábẹ̀rẹ̀ sí ní fún ní milk teeth látọmọ ọdún kan lọ èyí yẹn wà níbẹ̀ yóò máa fi jẹ nǹkan tí ò le jù ìgbà tí bá ti ń wọ ọmọ ọdún mẹ́ta sí mẹ́rin á bẹ̀rẹ̀ sí gba milk teeth kúrò lẹ́yìn ẹ̀ ọ̀nà tí milk teeth yìí tó ní tẹ́lẹ̀ ti dí ọ̀nà tuntun míì ti tó sí lójú ẹsẹ̀ àwa dá permanent teeth á dá padà fún kó lè máa fi fọ́ igun ìgbà tágbà bá dé Ọlọ́run mọ̀ wípé bọ́dì rẹ̀ ò lè gbé nǹkan tó le mọ́ àwa kó gbogbo eyín kúrò lẹ́nu rẹ̀ torí kó má bàa síra ẹ̀ léṣe torí kó má bàa hanra ẹ̀ lé mọ̀ ọ̀nà eyín permanent dí àfẹ̀rìgì dípò fún bọ́bá wá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dá ò ní tì kú sàárè ti lanú lẹ̀dí sàárè ò ní tì di kìyàmọ̀ ti dúró de ọ kìyàmọ̀ ò ní tì tán alìjẹ́nà tàbí náà ti dúró de ọ ní ló bá wá tán kò sí ń tọ́sẹ̀lẹ̀ tá a rírú ẹ̀rí láyé ìyá tó ṣépè fọkọ nítorí àdánwò bàbá tí ó fẹ́ lọ kú nítorí zamani ẹja ṣe sùúrù ó bọ̀ wá dára Ọlọ́run tó ní dídùn sóun ló ní kíkan ìgbésí ayé ẹ̀dá lọ́wọ́ ẹ̀ ló wà Rabbana Rabbana Rabbali ula Rabbana Rabbali ula wá ìgbà padà ó má ṣe jẹ́ òpẹ́jù. Rajula alali awali jalida wasimatuka samatu wali wafao wasimatuka samatu wali wafao. wọ́n lè jò sí ẹ wọ́n ní kó pa ẹ́ wọ́n sáfàdán wọ ayé ìwọ náà fèsì ẹ̀ ìwọ pa ejò yẹn tó o bá pa ejò yẹn tán wàá bọ awọ rẹ̀ kó o fi wá ṣe snake shoe ẹnìkan lọ́kọ́kọ́ dán wò láyé ejò fẹ́ pa ọwọ́ awọ náà ó pa ejò lọ́wọ́ ìwé ejò yìí tọ́ hàn ń lé mọ̀ kó n torí ẹ̀ pa òun ó fi ọ ṣàyìn láyé lọ́ba lọ fi ṣe snake shoe lọ́ba wọ̀ ní gbogbo ayé bá ń wò lẹ́sẹ̀ rẹ̀ pé snake shoe èyí tó bí snake shoe láyé ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹnìkan ló ń ta lemon ọsàn wẹ́wẹ́ òrombó ó wá kójọ làwọn èèyàn bá dínà rẹ̀ wọ́n jẹ́ kókó dọ́jà wọ́n ṣe jàǹbá ẹ̀ ló wá wò pé ṣé gbogbo ọjà yọ̀ wá bàjẹ́ ni ibẹ̀ ló ti píìkì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ń convert ẹ̀ sí juice ntọ́ bí lemon juice láyé ojú bẹ́ẹ̀ yẹn lọ nǹkan tó kan ọ̀sọ̀ di tó dùn lówó bá tún dé èyíkéyìí condition tó bá bára rẹ̀ wà kún rọ́jú land. alali awa alijalida wasimatuka samatu wali wafao
وسيمتك سماء والوفاء. wọ́n gbàjọba lọ́wọ́ rẹ ní ọba ní ẹ tẹ́lẹ̀ ò sí ń bẹ̀ mọ́ onípòṣèlú ní ẹ tẹ́lẹ̀ ò sí ń bẹ̀ mọ́ olówó ní ẹ ò sí ń bẹ̀ mọ́ kí ni ń bẹ̀ nínú jẹ́ ebálọ̀ ń gbódìdí ọlá lọ́wọ́ ànábì Sulaimana gbódìdí ànábì ọlọ́run wà lè kọ́ yín náà alákùrísí ìjásádán àníkẹ́sù ọgbàjọba rẹ̀ lò sísì gbàjọba rẹ̀ lò odidi ọba wà di apẹjata níjọ́ tọ́lọ̀ ń ṣe tán tí ó da ọlá padà fànàbí Sulaimana kọjá kan bí kí ọlọ́ni odidi ọba ń ṣe apẹjata kò sì fi àdúrà lẹ̀ kò fi retí sílẹ̀ níjọ́ náà lọ́lọ́ ń tú àṣírí èṣù tó gbàjọba rẹ̀ èṣù wa ń bínú lọ ó wá mú òrùka tí Sulaimana fi máa ń pàṣẹ ọlá tó bọ́ sí lọ́wọ́ ó wá jù sókun ó lọ́lá yóò tó bọ́ sẹ́nìkan lọ́wọ́ mọ́ láyé ọba jù sínú òkun ọmọ ìyá mi wọ́n dínà mọ́ mi wọn ò jẹ́ rọ́nà kọjá ọlọ́run kò ìṣetán tí ó ṣínà fún ẹ. ẹ kú òun wájú ẹjẹ rí iná ríta ẹja yóò rí mi ọlọ́run ìṣetán tí ó fi ẹ hàn. inú òkun yẹn gangan níjọ́ tí ọ̀gá Sulaimana ti ń ṣe bọ̀yá apẹja ta lọ́dọ̀ ẹ̀ ọjọ́ tí wọ́n pa ẹja tó kéré jù wọ́n á mú ẹja ẹyọ kan ọ̀gá Sulaimana wá ní ìwọ ni ọlọ́jẹjà yìí èmi ní mi ń lé ìwọ ló ní tó jẹ lọ́jẹjà kékeré kọ́ ọmọ bá sùn lébi odidi ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ akọ́kọ́ yẹn náà fílà ó ṣàdúrà bí ṣeéṣe pé ọlọ́run dọ́là padà fóun lọ́ba mú ẹja kékeré yìí lọ́ba là ó ń gbé ọ̀bẹ lè báyìí lọ́ba rí pé ẹja kékeré yẹn tuntun gbẹjà mímì ó ti tún gbẹjà mímì kejì ìkẹta ìkẹrin nígbà tó ń la dórí ẹlẹ́ẹ̀keje lọ́ba bá òka ọlá rẹ̀ tí wọ́n jù sókun ẹja kékeré ló gbé mi ẹja mẹ́fà mi wá gbéra wọn mi tẹ̀léra wọn wọ́n sì lè òrùka yẹn kọ́ mọ́ bá a sọnù. ọwọ́ à ń yẹ wo àbórùka mi kọ́ lélẹ̀ òrùka ọlá ni lọ́ba mú òrùka ló bá tì bọ̀wọ́ òrùka ń dé ọwọ́ ẹ̀ báyìí atẹ́gùn dé àwọn àlìjẹ̀nù sọ̀rọ̀ àǹdí ẹ̀ tòrọ àlìjẹ̀nù níran làwọn ẹrú ti ń lò atẹ́gùn ní ń lò bí aeroplane òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gun atẹ́gùn láyé atẹ́gùn dé àwọn àlìjẹ̀nù dé ló di kábíyèsí ẹni tí ẹ tó ti dàpọ̀ ìjà tà tẹ́lẹ̀ ó padà dọ̀bà láyé. wà á kó rájú lẹ́ àlàlíyà wà àlìjálídà. nígbà tí ẹ dájọ́ kú fún bàbá Ọbásanjọ́ tó bá ronú para ẹ̀ ní sẹ́yọ́ alárẹ̀wọ̀n padà sí pírẹsidẹ́ǹtì ẹ̀mejì ní Nàìjíríà kò ronú para ẹ̀ ní wọ́n dájọ́ kú fún ẹni tọ́jọ́ didi head of state tẹ́lẹ̀ wọ́n ń fi ayọ̀nù gbóná lọ aṣọ lẹ́yìn rẹ̀ lẹ́ni tí ò tó yìí mí díẹ̀ kò banújẹ́ ó kò nú banújẹ́ ó padà tún wá sọ láláyé. wàsímàtúkà sàmàtúwàlíwàfà. ìyàwó náà sọ ẹ́ di rédèrèdè ọ̀jẹ̀ nǹkan kan má lójú ìyàwó nítorí pé ò lówó lọ́wọ́ bá a ṣe dá majority obìnrin nù ọkùnrin tówó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá pé ìyàwó ẹ lẹ́ẹ̀kan kódà bó pè tí ń pé mo rò pé tó pè mí nì owó ọwọ́ rẹ ni bá a ṣe dáhùn obìnrin nìyẹn àfi díẹ̀ nínú wọn tí ò jọ àwọn tá a wí owó sí lọ́wọ́ rẹ mọ́ ìyàwó ń useless ẹ lọ́wọ́ á fẹ́ lọ para rẹ lórí ìsàrè rẹ ni wọ́n ti mọ abáyàwó yẹn lò pọ̀ tó bá lọ tán ọkọ kọ ẹ lẹ̀ lọ fẹ́ banújẹ́ kú tó o bá sọ́ra orí ìsàrè rẹ wọ́n máa tọ̀ sí tàn méje tó bá tún rẹ́ lómi ìtàn bára wọn lò pọ̀ tán kí ló ṣẹlẹ̀ láyé tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí lọ́ọ́ kú tẹ̀m̀pà wọ́n lé wọn jáde nílé ọkọ lọ́wọ́ ń bànújẹ́ mọ́kínní kan gbogbo obìnrin kí ó fi lọ́kọ láyé Anita bá ń sáré kójú ọmọ tì ní bí tìjú bá lòǹde máa sáré kámẹ́kù bí kú bá lòǹde ìwọ́kọ́ làkọ́kọ́ ẹ̀jẹ̀ ọkọ̀ kú kì í ṣe gbogbo obìnrin lọ́yàn rí i pé yọ́ lọ́kọ láyé zina ni kọ́ ọmọ ṣe èyí tó ti bí kọ́ lọ́wọ́ bọ́ tọ́jú ẹ̀ majority obìnrin láyé òde òní òun ni bàbá òun nìyá tọ́jú ọmọ rẹ kó gbádùn ayé rẹ kí ló dé tó fẹ́ fi ìbànújẹ́ parẹ́ wà kún rọ̀jù láhùn. àlàlẹ́ àwa àlìjálídà wàsímàtúkà sàmàtúwàlíwàfà wàsímàtúkà sàmàtúwàlíwàfà. wà kíẹ́fù má lọ kó sọ́wọ́ àwọn oní prediction àgbákò nínú àwọn pásítọ̀ tí wọ́n kún Nàìjíríà yìí ọba lọ kó sọ́wọ́ àwọn àfáà oníjàlá bí àdánwò nínú àwọn àfáà gidi tí wọ́n bẹ ní Nàìjíríà yìí bọ́ ọba lọ kó sọ́wọ́ àwọn eléébùsán nínú àwọn babaláwo ọ̀tàrò òdì ẹ̀dánwò wọ́n sọ ẹ́ sí slavery ẹlẹ́ẹ̀kejì ó rí gbogbo prediction tí wọ́n ṣe lórí ètò ìdìbò tó kọjá lọ ní èwo lọ́wọ́ kì í bẹ̀ ètò nítòun wọ́ọ̀kì ó náà ta tẹ́tẹ́ ni ìwọ ló tún wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí slavery ó tún fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dẹrú fẹ́nìkan nítorí àdánwò wọ́n á sọ ẹ́ dọ̀tá ọmọ ẹ̀ wọ́n á sọ ẹ́ dọ̀tá ọkọ ẹ̀
wọ́n á sọ̀wọ́ gangan dọ̀tá rẹ̀ at the end of the day ó wà dọ̀tá Ọlọ́run. Allah. Kí ló dé tó dúró tọ́lọ́run kí ló sí ẹ tí ó ṣe nìkan rí. وكن رجلا للأهوال جلدا وسيمتك سماء والوفاء وسيمتك سماء والوفاء. orúkọ iṣẹ́ ló bọ́ lọ́wọ́ rẹ ló wá fẹ́ bínú parẹ́ ta ló sọ fún ọ pé wọ́n kọ́ ló ṣe gọ́fúnà tí ó kàn. Allah. bí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ tó o bá ti dórúkọ rẹ̀ ó bàjẹ́ ó dépò oríire tán Ọlọ́run lè gbàṣẹ́ yẹn lórí ẹ lọ́wọ́ ẹ ó wá fẹ́ kó sọ́fà fúngbà díẹ̀ nítorí oríire tó doríire lọ tí ń bọ̀. Allah. ìwọ ni kó o má dúró ìwọ ni kó o má ṣàdúrà ìwọ ni kó o continue struggling. ìṣòro ayé ẹ ò gbọdọ̀ sú ẹ it's your life not other people's life. ìwọ ni ìṣòro ayé ẹ ò gbọdọ̀ sú. olóṣèlú ni wọ́n ó dìbò wọlé lọ́ba ń kárí ìbọnú àwọn ọ̀tá ẹ̀ fẹ́ fi ọ̀rẹ́ rìn tẹ́lẹ̀ wọ́n sọ fún ọ pé majority ẹni ó wọlé ìbò àwọn náà ti lulẹ̀ rí Allah. ẹni ó lulẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ nínú wọn ọmọ yẹ ìgbà tátìkù tó ti lulẹ̀ ni kò ìwọlé dì sí ó sì tún ní oṣù òun kí ló dé tí wọ́n wá fẹ́ para ẹ̀ mú bọ̀ kí ló dé tí wọ́n fẹ́ para ẹ̀ kí ló dé tó fẹ́ banújẹ́ nítorí pé wọlé ìbò ẹni tí ò kú lè ní òun ló nílé òkè ló tún nílé ìsàlẹ̀ bóyá kò tó ju yẹn lọ ńlọlọ́run pírísàfù fún ẹ ò mọ̀ dárayá lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó wọlé ẹjọ́ tó ń lù yìí ṣe kọ́ wá wo oore tọ́lọ́run ó ṣe fún ẹ. وكن رجلا jẹ́sùn ẹ lápẹ̀júwe kan ọ̀kan nínú ẹni ó dìbò tí ò wọlé jù nílẹ̀ Amẹ́ríkà à ń pè ní Abraham Lincoln ní ọdún 1860 àìríjà àrímu fámìlì rẹ̀ gan ló lè jáde nínú ilé tí ń gbé kò torí ẹ̀ para ẹ̀ ní ọdún 1816 ìgbà tó di ọdún 1831 gbogbo bísínẹ́sì ẹ̀ ló fèlì pátápátá lọ́ba ronú kí lọ́kàn lọ́ba ní kó wọ́n lọ yáwó ṣe bísínẹ́sì ó tún yá òbítíbitì owó gbogbo owó tún lọ owó tán lọ́ba doni gbèsè 17 years ló fi ń dá gbèsè owó tó yá tí ò rí result ẹ̀ ńlórí ló fi ń dá padà kò tún wá sinmi ìgbà tó di ọdún 1834 lọ́ba dìbò state legislature ó lò náà fẹ́ dá ṣòfin ní state house of assembly state kò wọlé 1835 ó kù ọjọ́ díẹ̀ tí ó ṣègbéyàwó ìyàwó bá kú mọ́ lọ́wọ́ ìbànújẹ́ di méjì ìgbà tó dọdún 1838 ó dìbò láti di speaker state house of assembly kò tún wọlé ìgbà tó di ọdún 1843 ó dìbò pé òun ó ṣe congress tó ṣe déédéé house of representative ó tún kówó sílẹ̀ ó tún pariwo títí kò tún wọlé ìbò ìgbà tó di 1854 ó lóun ó lọ senate ẹ rí i pé bá dánwò yẹn ṣe ń kàn ní sún sókè ọba tún lọ gba fọ́ọ̀mù senate wọn tún dìbò fún kò tún wọlé ó di 1856 ọlọ́dẹ ẹjọ́ wọn lọ ṣe first president ńlọ́ba lọ gbégbá first president kò tún wọlé láàrin 30 something years ní fi ń dààmú lójú kan náà ó wá di ọdún 1860 ńlọ́ba ro gbogbo ẹ̀ pọ̀ ó ní ẹjọ́ wọn ṣe president fọ́ọ̀mù president lòun ó tiẹ̀ gbà bẹ́ẹ̀ bá fòun ṣẹ̀sìn ẹ̀ fòun ṣẹ̀sìn lé the worst lòun fẹ́ ṣe ń sìn bóun ọba sùn wọlé òun ó tuntun ṣe lọ́ba lọ gba fọ́ọ̀mù president ní ọdún 1860 ní Abraham Lincoln ẹ̀kan náà tó gba fọ́ọ̀mù lọ́wọ́ ilé president Amẹ́ríkà ọ̀kan nínú president torúkọ rẹ̀ ò lè parẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní Abraham Lincoln kí ló ti ṣèwọ́ tó wá ń fi ìkanra ìtàmájé kí ló ṣe é tó túraká wà kó ń rọ̀jù láhùn. alómìnira wà lídàlídà wà sí màtúkà sàmàtúwálì wà fáwọ̀ wà sí màtúkà sàmàtúwálì wà fáwọ̀. mo wà lórí wáàsí ni mo gbọ́ pé màmá tó bí speaker house of assembly Ọ̀yọ́ state wọ́n ní màmá tó bí ó jáde láyé àmọ́jọ́ tí wọ́n lò wá sí ó lè jẹ́ bí ijọ́ kẹta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ni wọ́n á tó lò Dr. Barrister Ogundoyin tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ state tí a bá rí màmá náà subhanallah màmá náà ṣe dàgbà tó náà lẹ́wà kún ara ẹ̀ ìwà pọ̀ lọ́jọ́ tí mo mọ màmá yẹn mò ń ṣe mọ́ ni Ọlọ́run ò bá ní rọ àwọn ẹbí ẹ̀ lójú ṣe ní sàárà oríire fáwọn ọmọ ẹ̀ mọ́ ṣe ní sábàbí orí burúkú fáwọn ọmọ ẹ̀ wọlá títóbi alukur'an àkí gómìnà Ṣèyí Mákindé ẹkú rọ́jú ẹkú òǹyà ẹkú ara fẹ́ra kù àwa kí gbogbo àwọn èèyàn
tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run ó mú gbogbo yín Ọlọ́run ó bá mú yín dúró yàtọ̀ fún yẹn mo tún wá ṣàdúà lẹ́ẹ̀kan sí ìyá mi Sẹ́nẹ́tọ̀ Mọ̀nsúrà Sùmánù ẹ kú oríire gómìnà tó wọlé mo wá kí bàbá wa Ààrẹ Mùsùlùmí ilẹ̀ Yorùbá ti Edo and Delta àwọn náà ń sanwó wá sí wa lórí BCOS ní aago 4:00 ní gbogbo sáàrì lórí television stations bàbá wa D Damak gbogbo tí ń jẹ́ orí Ọlọ́run ìkankan ò ní sá fún yín bẹ̀ àánú Ọlọ́run ò ní wọ́n yín àwọn ọmọ yín ó dàgbà wọn ó jù yín lọ lójú ẹ̀mí àwọn ìyàwó tí ń bẹ lọ́dẹ yín ìyàwó lóríire ìyàwó tí máa ń pọ́n àlejò ó lé Umu Sulaiman Ọlọ́run ó ṣe àlékún oríire lórí ìyá yìí wọlá títóbi Al-Qur'an wọlá ìníkù Ọlọ́run wọlá bíbẹ láéláé Ọlọ́run kájúpẹ́ faláwùsá tí ṣèyí wọlé ẹ̀kejì wẹ́rẹ́ bàbá dìbò tọ́lọ́lá ò bá gbà ta ni yóò pọ̀ lọ́hùn lẹ́jọ́ àwa dúpẹ́ faláwùsá tí ṣèyí wọlé ẹ̀kejì wẹ́rẹ́ tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni yóò pa Ọlọ́run lẹ́jọ́. Abdulrasheed Adésọ̀kan baálẹ̀ Bódìjà balógun múmi ní gbogbo ilẹ̀ Yorùbá bàbá jáde láyé nínú àwọn tí mo jẹ nínú owó wọn níbi 30-40 years ago bàbá wa Ọlọ́run kó bá ní yọ́nú sábọ̀ wọn bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn ẹ kú ara fẹ́ra kù gbogbo tí ń jẹ́ ìdílé wọn Ọlọ́run kó bá rọ̀ yín lójú wọlá títóbi Al-Qur'an ẹ wá rí bàbá wa tí ń sanwó wá sí bàbá wa Dr. Awa Ibrahim Ọlọ́run ìwọ ló wù ẹ́ tó gbé Dr. Awa Ibrahim kalẹ̀ fún wa Ọlọ́run má fi Dr. Awa Ibrahim pa wá lẹ́kọ̀ọ́ má fà láàfíà wọn má fi owó wọn má fi oríire wọn nígbà kan bọ́n sì máa ń sanwó wá sí wa lọ́dọọdún ni television and radio station bíi 5 làwọn nìkan ó sanwó ẹ̀ Ọlọ́run o má padà lẹ́yìn yín o àwọn ọmọ yín jẹ́ wọ́n yanjú jù yín lọ lójú ẹ̀mí gbogbo bí tẹ́ rìn dé láyé gbogbo bí tẹ́ ṣe fàájì dé láyé Ọlọ́run má tún fi ìyà lọ̀ yín bẹ̀ nínú ààyè tó pàtàkì sí jù ní Baitul-Atiq ẹ fẹ́ lè mú yàrá lára Kaaba níbi tẹ́ fẹ́ràn lé Olúwa dé Ọlọ́run ẹni tí ò lọ Kaaba má jẹ́ ó jèrè ọ̀rọ̀ lára à ń ṣe wáàsí náà níran ti bàbá wa náà ìbí àgbàlú Ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bí Dr. Awa Ibrahim ìyẹn bàbá wa Akéwùsọlá Ibrahim Akéwùsọlá dọwọ́ rẹ̀ bàbá náà yìí dọwọ́ rẹ̀ Ọlọ́run má jẹ wọ́n níyà à ń bẹ̀ Olúwa la ilaha illallah la ilaha illallah Muhammadu Rasulullah ẹni fẹ́ ralẹ̀ ìbálẹ̀ sí Akéwùgbà Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá tó pọ̀ gan thousands of acres of land Ìbàdàn to Lagos expressway ani mbẹ ani lẹ́gbẹ̀ẹ́ Redeem ani ní Alápákó atún ní ilẹ̀ estate l'Alápákó tí yẹn cheap bàjẹ́ just 650,000 naira per plot atún ní ilẹ̀ farmland mi lẹ́yìn ẹ̀ ìyẹn just 650,000 naira per acre ìyẹn bẹ́ẹ̀ rẹpẹtẹ yàtọ̀ fún ètí mbẹ lẹ́gbẹ̀ẹ́ express tí yẹn lé ní 1,000 acres ani lọ́nà Ìbàdàn sí Ṣẹ̀yìn ani lọ́nà Ìbàdàn sí Abẹ́òkúta àwa ní ilé àtilẹ̀ táwọn èèyàn fẹ́ tà ní gbogbo ògbóró ilẹ̀ Yorùbá ẹ wá bá wa dòwò pọ̀ gbogbo Ọlọ́run ó pín oore kan yín láti bẹ̀ ẹ tẹ̀lé wa lé Àràfà 2023 àní license allocation orúkọ wa sì dá lórí iṣẹ́ ájì ẹ tẹ̀lé wa lọ ẹ gbádùn ájì yín dọ́ba a sì allocation ta lè fún àwọn èèyàn tó ṣẹ́kù umura Ramadan ẹni tí tó bá fẹ́ lọ tó fẹ́ gbádùn Ramadan rẹ̀ ẹ tẹ̀lé lè ṣe Warauda travel àti Baka travel ẹ lè gán kọ̀ ó sì kùyàn díẹ̀ tá a fẹ́ gbà ẹ tètè sanwó ẹ tètè mú passport wá kí a gbéra àwọn èèyàn wọ́n gbéra ní Ramadan 17 èmi ò lọ join wọn láti ṣe ọjọ́ 10 tó kàn Ramadan kọ́nà ó ṣe nírọ̀rùn fún wa ẹni wọ́kọ̀ ẹni wáyà májàrà kálẹ̀ text message tàbí kó lo WhatsApp number tó bá ń bẹ nílùú òyìnbó ilẹ̀ Lárúbáwá tàbí tó bá ń bẹ Nàìjíríà tó fẹ́ dé ọ́fíìsì wa 0057818180 ẹ mọ̀ mọ́ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àwọn ọmọ náà lálùbáríkà jà wá gan lọ bẹ́ẹ̀ náà ní ilé kéwu wa náà sì wà ń bẹ̀ gbogbo ẹ̀ lọ́nà ó bá a fà àlùbáríkà sí 08057818180 003506612 ìyá tó ń ṣépè fọkọ nítorí zamani bàbá tí ó fẹ́ lọ kú nítorí àdán ẹjẹ́ ṣe sùúrù
ń bọ̀ wá dára ọlọ́run tó ní dídùn Sòun ló ní kíkan. ìgbésí ayé ẹ̀dá Lọ́wọ́ ẹ̀ ló wà. Rabbana Rabbana Rabbani ula. Rabbana Rabbana Rabbani ula. Wọ́n sì jẹ́ o. padà o. Wọ́n sì jẹ́ o. pẹ̀lú ògbọ́lẹ̀ ìpàdé wa lágbéni lọ́dọ̀ àwọn aláṣọ kí ni yẹn already made àbí association. agbéni Youth association ìpàdé wa lọ́jọ́ Thursday lágbéni nìbàdàn àwọn lecture yòókù àmọ́ ànánsẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun Wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin.